Mo kí gbogbo yín lólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi, ṣé àlàáfíà ni mo bá gbogbo yín. Mo gbàládùn fún yín pé ojú tẹ fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè. Èmi náà ni, èmi ọmọ yín náà ni, Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Ọ̀rọ̀ lórí ìyá Mohbad àti Wùnmí, òun ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bó tiẹ̀ ti lè jẹ́ pé a ti ń drag ọ̀rọ̀ yìí náà ó ṣe díẹ̀ lórí ọ̀rọ̀ ìyá Mohbad personally, tó ti ń sọ wípé òun ti repent, òun ti ń wá justice fún ọmọ òun. Èmi personally èmi ò tiẹ̀ gbàgbọ́ ná, èmi ò gbàgbọ́ gbogbo bóyá ti ń sọ díẹ̀díẹ̀ látẹ̀yìnwá, èmi ò gbàgbọ́. So lẹ́yìn ìgbà tó wá ti kóòtù Ìkòròdú dé corona inquest, lẹ́yìn ìgbà tó ti kóòtù yẹn dé ni ìyá Mohbad wá jáde tán, bóyá látàrí fìrìfìrì nǹkan tó rí ní kóòtù, tí ò bá sí àwọn olólùfẹ́ àti àwọn tí wọ́n ràgàbò, bóyá yìí tá à ń sọ ẹ̀kọ́ ni àbá máa sọ báyìí, bóyá wọn ò bá ti fi òkúta fọ́ lórí láláì ṣàjẹ́, bóyá àjẹ́ náà dẹni kádẹ̀ tó wá pè báyìí, because àjẹ́ lè mímọ̀ tí wọ́n máa ń sọ òkú pa, but ọlọ́run ló yọ o, ọlọ́run ló yọ ní corona inquest ní Ìkòròdú. Bóyá látàrí ìyẹn ló wá jẹ́ kó wá ronúpìwàdà, I don't know, but èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò tí ì fi taratara gbàgbọ́, but àwọn olólùfẹ́ mi kọ̀ọ̀kan náà máa ń sọ wípé ká má wo gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn, pé because ní ìgbà míì wọ́n ní nínú ìkòkò dúdú ẹ̀kọ́ funfun máa ń jáde ńgbà míì ńbẹ̀. Ìgbà míì wà tó jẹ́ pé ẹni tá a ti condemn, tá a ti rò pé kò lè wúlò mọ́, ìgbà míì ó máa wá wúlò ńgbà míì, pé ó ṣeé ṣe kó jẹ́ pé látàrí àwọn nǹkan tó bá jáde ní ẹnu ẹ̀ níwọ̀n bá gbà tó ti sọ pé òun ṣetán láti fight fún ọmọ òun yìí, pé látàrí nǹkan tó bá jáde ní àtẹnu ẹ̀ ó ṣeé ṣe kí ó fún wa ní justice for Mohbad. Òun náà ló máa jẹ́ kí n tún sọ̀rọ̀ lé lórí, pé ẹ̀yin olólùfẹ́ mi, èmi fẹ́ kẹ́yìn fi comment section ti yín hàn lábẹ́ comment section, mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section, because èmi personally mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìyá Mohbad through ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń wò mí. My question is, ìwọ fún ara ẹ o mọ̀ wípé gbogbo finger ó ń point sí Wùnmí, pé ó mọ̀ nípa ikú ọmọ ẹ̀, ó mọ̀ nípa bí Mohbad ṣe jáde láyé, gbogbo finger ó ń point sí. Àwọn èèyàn dẹ̀ tó ń point finger sí ìwọ fún ara ẹ̀ náà wípé ó mọ̀ pé Wùnmí mọ̀ nípa ìjádeláyé ọmọ ẹ̀, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad, ìwọ fún ara ẹ̀ mọ̀ pé Wùnmí wà bẹ́ẹ̀, finger is pointing at you. Báwo ni abiyamọ, ìyá ọmọ tó ru oyún fún odindi oṣù 9 tó dẹ̀ gbàdúrà tó bí wẹ́rẹ́, tó wá nọ́ọ̀sì ọmọ náà, tọmọ náà wá débi tó wá dé yẹn, tọmọ náà ti wá débi tó pé ó ti ń ṣe jẹ fún ẹ, kóbìnrin kọ́kọ́ dèdè mú kó lọ́nà gbángán. Irú obìnrin bẹ́ẹ̀ ni wọ́n wá mú lọ́rẹ̀ẹ́, ló wá sọ̀pọ́ọ̀tì pé wọn ò ní fún ní justice. Ẹni olùfẹ́ mi ṣe rí pé ọ̀rọ̀ yẹn ó tó nǹkan tó yẹ kéèyàn máa béèrè question ní lórí, pé báwo ni òbí tó bí ọmọ ṣe máa sọ̀pọ́ọ̀tì ẹni tó ṣe okùnfà bọ́mọ ẹ ṣe jáde láyé. Èmi ò tí ì rí irú òbí tó lè sọ̀pọ́ọ̀tì ọkọ̀ bẹ́yẹn o. Ti ìyá Mohbad yìí ó jọ mí lójú. Àwọn òbí tèmi mọ̀ wọ́n á ti máa fẹ̀yìn dá pátánì sí ọmọ bẹ́ẹ̀ lára kíjọba gan tó dé, kíjọba gan tó take action, á ti fẹ̀yìn dá pátánì sọmọ yẹn lára. But ti ìyá Mohbad yìí ó wá jọ mí lójú. So àwọn kan wá ń sọ wípé bóyá látàrí owó tí Wùnmí promise ẹ̀, ọ̀ bóyá látàrí àwọn nǹkan mèremère bíi pé ìwọ ló máa jogún léyìí, ìwọ ló máa take side, ìwọ ló máa take kíní, àbí látàrí wípé kò fẹ́ kí ọmọ ẹ̀ Àdúrà kóun náà tún ṣẹ̀wọ̀n, because àárín yẹn ò yé mi, because tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa. Bóyá èrò tó ń ba ìyá Mohbad nìyẹn, pé àbí owó tó promise mi tí n bá ti support wọn ò ní fún mi, àbí àdúrà náà tó tún mention pé bóyá òun náà wà ń bẹ̀ kádùúrà náà má lọ ṣe wọn, àbí kí ni nǹkan tí ìyá Mohbad gbà lérò tó fi wá rọwọ́.
kí ló rí nínú ọbẹ̀ tó fi wá wọ́wọ́ kí ló wà lọ́kàn ẹ̀ tó fi accept láti support criminal kò tí ì yé mi òun ni mo wá ṣe ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ pé kí ni èrò ọkàn tí yín ní orí ẹ̀ ó ṣeé ṣe kẹ́yìn kan kẹ́ ẹ̀ ti gbọ́ mẹ́sẹ̀gì yẹn tí ìyá Mohbad pass through but fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ì gbọ́ òun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi share fídíò yìí kí àwọn tí wọn ò tí ì gbọ́ kán lè mọ irú ibi tí ọ̀rọ̀ ìyá Mohbad personally ọ̀rọ̀ ìyá Mohbad against Wunmi ibi tó gbédé lórí pé à ń wá justice fún Mohbad kán lè mọ ibi tó gbédé o because èmi ò rí ibi tí abiyamọ tó ti ń support criminal against ara rẹ̀ because to me ara rẹ̀ ló ń against tó bá yẹ pé owó ilé nǹkan kan náà ni wọ́n promise yẹ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọmọ tó yẹ pé òun ló máa jẹ ogún tó wá lọ ń jí ogún bàbá ẹ̀ tà lẹ́yìn kí ló ń jìtà fún ṣebí tí bàbá yìí bá lọ tán náà ṣe bóun náà ló ṣe máa padà jogún property ọmọ ẹni tá a bá tiẹ̀ gbà pé nílẹ̀ Yorùbá ọmọ ló máa ń jogún òbí ò kì í jogún ọmọ but now tó bá ti wá rí báyìí náà wọ́n ní ẹdìyẹ ò sáà ní ikú kádẹ́yìn ẹnu tó bá dẹ̀ pé ọmọ náà ló fi ikú ṣe àgbà òbí ò sáà ní ìdá property nù tó fi ń yé wa pé gbogbo property Mohbad tá à ń sọ yìí náà tó o bá ti fight fún justice fún gbogbo ẹ̀ náà ó ń padà bọ̀ wá sọ́wọ́ yín àti wá àti bàbá ẹjọ́ ní náà ni so why tó wá jẹ́ pé ìyẹn náà wá fi dìẹ̀ mọ́lẹ̀ àbí ìyẹn náà wọ́n fi tàn ẹ́ jẹ tí wọn náà wá fi ń support criminal torí èmi ò mọ reason tí o fi fẹ́ support ẹ̀ bí kò bá ṣe pé bóyá wọ́n bá promise ẹ lówó àbọ̀ wọ́n promise ẹ nílé tó dẹ̀ pé owó yìí ó sì máa di tiẹ̀ ilé yìí ó sì máa di tiẹ̀ gbogbo dúkìá tọmọdé yìí ní tìyín náà ni because ọmọ yín ni wáyé tó wá ṣe lọ support nǹkan tí kò yẹ kó support ìyẹn ló ń kan èmi lóminú pé wáyé tí òbí mi fi daft báyìí but àwọn kan sọ náà wọ́n tún ní oògùn ló ń ṣiṣẹ́ bóyá nígbà tó oògùn kánsìn òun ni iye ẹ̀ sọ all well and good ló bá tún fi sẹ́ni pé Ìyábọ̀ Òjó àti Wùnmí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ ìpè fóun òun mọ̀ pé gbogbo àwọn ọmọ Nàìjà wọ́n ń ṣẹ́ ìpè fóun gbogbo àwọn olólùfẹ́ Mohbad wọ́n ń ṣẹ́ ìpè fóun but kọ́kọ́ lòun fẹ́ kí gbogbo wa mọ̀ ní pé gbogbo ìpè tó ń ṣẹ́ fún òun Wùnmí ló ní ok ó ti mọ̀ pé Wùnmí ló ní mí ni pé ìwọ gangan mọ̀ pé Wùnmí know something about the Mohbad gbogbo ṣe jáde láyé wáyé tó wàá ṣe leak secret láti jọjọ yìí káti wá justice fọmọ yìí wá ní ẹ gbogbo ìbú tó ń bú ẹ gbogbo ìpè tó ń ṣe fún ẹ ìwọ kọ́ ni wọ́n ní Wùnmí ló ní ok ìyẹn dẹ̀ kù sọ lọ́hùn lọ́wọ́ because gbogbo àwọn tó ń ṣe ìpè fún ẹ tó ń bú ẹ wọ́n rí pé o deserve ìpè ẹ because o ò ṣe the right thing lásìkò tó yẹ kó o ṣe báwo ni o bá ṣe dùn tó bá yẹ pé o ti ṣe the right thing right from beginning wo bí bàbá Mohbad ṣe wà báyìí sìn kò síbi tí màá yẹn dé táwọn èèyàn support ẹ tí wọn kẹ tí wọn yẹ sí ìwọ lọ sí kóòtù ńjọ́ kan wọ́n ti fẹ́ fòkò fọ́ ẹ lórí látàrí ìwà tó dẹ̀hù náà ni wẹ́ bó ṣe sọ pé o ti wá repent yìí kọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ kọ́lọ́ ń dẹ̀jẹ̀ ká ti ara ẹ̀ ká rí justice fún Mohbad bí ẹnu náà wọn ọ̀rọ̀ tó máa sọ àwọn àṣírí tó máa tú kọ́lọ́ ń jẹ́ ká rí justice fún Mohbad lóòótọ́ torí wọ́n sọ pé nínú kòkò dúdú ńgbà míì ẹ̀kọ́ funfun máa ń gé jáde ńbẹ̀ ẹni tá a rò pé kò lè pàgọ́ ńgbà míì ó máa ń kọ́lé alárinrin kọ́ máa yẹ pé ìyá Mohbad ta ti condemn pé kò wúlò kò wá justice fún ọmọ ẹ̀ bí onáà ló máa jẹ́ ká padà rí justice all well and good but ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí so kí àwọn tí wọn mọ ibi tí ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ after corona inquest ibi tó gbédé dúró torí bóyá ká ní wọn ò bá fẹ́ fi òkò fọ́ lórí ni bóyá kò ní rẹ́dí àti jẹ́wọ́ báyìí I don't know but ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn lólùfẹ́ mi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá lórí ọ̀rọ̀ ìyá Mohbad àti Wùnmí níbi tá a gbé ṣe rí tó gbé dé dúró lélẹ́yìí any more information I will bring it for you ire o.